ìlú mi ni ìlú mi ni ìlú Yorùbá ìlú mi ni ìlú mi ni ìlú Yorùbá ó dára ó rẹwà púpọ̀ mo máa gbé lárugẹ mi kí gbogbo àgbáyé I Professor Wunmi Okoromoti talented mi pé àkọlé òjìji ayé tèmi ní ẹ má kó wa lọ sóko ẹrú gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ jẹ̀ṣẹ́bì nílẹ̀ Yorùbá mi bẹ̀ yín mà ní ẹ má kó wa lọ sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì because I don't know what is happening tó fi jẹ́ wípé èdè Yorùbá wa ẹ fún ní weight rárá nígbà tá a wà ní school láyé ìgbà yẹn ẹni ó bá sọ Yorùbá wọn á lédè vernacular ló ń sọ ìtumọ̀ ní wípé èdè tí ò dáa ló ń sọ látọdún yẹn títí dèní ẹ̀yin àgbààgbà wa nílẹ̀ Yorùbá ẹ dẹ̀ ń accept ẹ̀ the reason is that gbogbo àwọn ọmọ tẹ́ ẹ̀ rán ní school ìkẹ́kọ̀ọ́ gbọ́ Yorùbá mọ́ o ìkẹ́kọ̀ọ́ gbọ́ Yorùbá mọ́ ìtò wá dùn mí jù bàbá wa kan àgbà oyè ni wọ́n o mo wá text message sí wọn ní ọ̀rọ̀ gidi bàbá wa yẹn láti máa sọ fún mi wípé Wunmi what is the meaning of this message at English wow mo ní bàbá mi ẹni kí n write English sí yín ẹ lè ká Yorùbá agbóye ni wọ́n o àwọn náà máa wo fídíò mi bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ́ ẹ̀ rán nílé ìwé yẹn wọ́n lè fa mi sí Yorùbá orúkọ wọn ẹni kẹ́kọ̀ọ́ orúkọ wọn wọ́n lè fa mi sí wọ́n lè fi àmì sí àwọn ọmọ yín wọn mọ 1 2 3 wọn mọ 1 lóòkan 2 èjì bàbá ka 1 lóòkan tó bá ka dórí ogún 1 ogún 2 ogún 3 ni wọ́n mọ sọ wọn ò ní sọ wípé mọ́kànlélógún ọ̀kànlélógún èjìlélógún ẹ̀tàlélógún ẹ̀rìnlélógún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n wọn ò lè kà á ètò dùn mí jù mẹ́ mo fẹ́ póòsì sórí Facebook mo ṣe póòsì báyìí mo kàn rí congratulation tí mò ń wí ọkàn dúró kakaraka sórí fóònù ni èmi ò dẹ̀ kí n tẹ fóònù mi lè jẹ́ kéèyàn gbá mi mo pa fóònù yẹn mo tún tàn mo póòsì congratulation náà tó mo bá kílíkì lé lórí the next thing ni wípé wọ́n dẹ̀ béèrè nọ́mbà mi mo bá tẹ nọ́mbà mi o nírètí wípé bóyá njẹ́ ó tẹ̀lé ni wípé send me your account number ẹni mo fẹ́ràn owó kí lẹ̀yin fẹ́ràn ẹ wo bí àfi gbọ́nrangbọ́n wàjàmù mo bá bára mi lórí WhatsApp group ayérayé lè tó jẹ́ wípé WhatsApp group mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ń bẹ lórí group mi tí ń bẹ lórí fóònù mi ọ̀ntì tí mo tún lọ find another phone níbi tí group ti pọ̀ dé lórí ẹ̀ kí n tó tan fóònù báyìí dátà ti tán tí mo bá lóòdù dátà 5,000 mi ò lè lọ láàrin ọ̀sẹ̀ kan báwo tó di ẹsẹ̀ níbi wípé mo ní kí n ra káàdì kí n ra dátà lórí ní báńkì mi ò mọ̀ gbà tí mo tẹ 50,000 ẹyẹ ìmájì mo bá tún bára mi lórí gúrùpù wọn ìyẹn wá kọ́ ló tó dùn mí o mi yá sọ̀rọ̀ mi sọ nǹkan kan kódà mi bá wọn dá sí mi sẹ́ndì mẹ́sẹ̀gì sí wọn admin wọn ó wá ṣáàtì mi privately lọ́nà bá tún dé ìbò palẹ̀ mo ní ayérayé mo ti ń kọ́ reply rẹ̀ later ni mo wá sọ fún pé Aishat are you Igbo or Yorùbá ó ní Yorùbá lò okay let us speak Yorùbá language ló bá ní no I'm not here Yorùbá láti jọ náà gbogbo tí bá ń sẹ́ndì sí mi mi ò reply ẹ̀ fún mọ́ because ibi
to this time ẹ máa rí wípé gbogbo àwọn ọmọ tẹ́rí tán lọ sí school sí yẹn wọn ní gbọ́ Yorùbá mọ́ kí ló ń bọ̀ yẹn oko ẹrú ẹlẹ́ẹ̀kejì ni àti kó lẹ̀ Yorùbá nìyẹn àti ńgbà tó jẹ́ pé nàgọ́nàgọ̀ àti gbédè elédè àti gbé wọn lárugẹ gbogbo àwọn ọmọ wa tá a bí kalẹ̀ ìkẹ́kọ̀ọ́ lè speak well kán sọ Yorùbá nígbà tó jẹ́ pé gbogbo àgbààgbà oyè gan wọn ò kí ń sọ Yorùbá gbogbo àgbààgbà oyè wọn máa prove wípé àwọn kàwé ṣé ẹni tí ò bá ti wá sọ English ṣé kò kàwé ni ẹni tí ò bá gbọ́ Yorùbá dójú àmì gan kò lè gbọ́ English dáadáa àìmọye lómi tí wọn máa fòyìnbó pera wọn lólè Yorùbá má jẹ́ kán gba èmi sí rédíò Nàìjíríà lẹ́kọ̀ọ́ nígbà tí ọdún tí yẹn tí mo débẹ̀ ọ̀tọ̀ ní fẹ́ wọn bàbá Olúwaṣẹ́gun Ọ̀rẹ́bẹ́là ló kàn dé èbó kalẹ̀ àti baálẹ̀ mẹ̀kúnnù àti ọ̀gá mi Yúnúsà ayé ni rọmọ mo ní ẹ wá kí ló dé bàbá Ṣẹ́gun Ọ̀rẹ́bẹ́là ní ẹ̀yìn ẹni tẹ́ mú wá yìí kọ odi mọ́ ni mo lè mi èso odi àwa mẹ́rin la wà ń báyìí Ọlọ́run ṣe karùn-ún wa àwa ń sọ nàgọ́nàgọ́ ẹ fẹ́ ká mọ fédè elédè ní promotion kí lẹ wí fún mi tí ń gbọ́ ẹni àwàyú ẹni bó o ni fine girl ẹni mo rẹwà lóbìnrin á fi òsì tẹni jókòó ṣé ẹni tí ó kàwé máa ń ṣe sẹ́tà ń ṣe yìí ni bàbá Ọ̀rẹ́bẹ́là ní this is a material má bọ̀ wọ́n kàn mú mi wọ studio lọ ní direct àtàbújáde lọ níjọ́ yẹn wọ́n bá ní àwọn làwọn fẹ́ ṣètò bá tí wọ́n ṣe ń tàbújá bọ̀ má bọ̀ wọ́n kàn fáfẹ́ dà ní ẹ̀yin aráalé bàbá Olúwaṣẹ́gun Ọ̀rẹ́bẹ́là kọ́lẹ̀ gbọ́ báyìí o ẹni tẹ́ ẹ fẹ́ gbọ́ báyìí ọyá dá akọ rẹ mọ́ lára ń tàn wínú o ẹ tiẹ̀ kọ́kọ́ ṣàpọ́nlé wa ná omi sálẹ̀rọ̀ àlejò ẹ ṣàpọ́nlé wa ẹ̀dá akọ wa fún wọn bàbá Ọ̀rẹ́bẹ́là ní ṣẹ́yìn náà ti ń gbọ́ ẹni tí ọba yín ṣètò ni mi ò tí ì parí ètò àwọn èrò ti kúnnú ọgbà wọn láwọn wá wo ẹni tí ń fèdè ànàgó yìí ni gbogbo àwọn mánéjímẹ́ǹtì náà bá pe láǹfò ẹ má jọbìnrin yẹn ó lọ o ó dàárọ̀ ọjọ́ kejì ọ̀gá mi Táíwò Akínsọ́lá gbogbo wọn dé ọ̀gá mi Táíwò Akínsọ́lá ní ṣé ìwọ ó lọ ibi tí wàá ti máa ṣiṣẹ́ lóde that is it ẹ má jẹ́ ká dalẹ̀ Yorùbá náà ìyálóde èdè àti àṣà ni wọ́n fi mí jẹ ní Kwara Poly ṣé yóò máa ń ṣàdédé táyà tí ò bá kàwé máa ń ṣàdédé lọ Kwara Poly ni ṣé yóò ní ká primary 1 dórí 6 kó lọ secondary school kó tó lọ sí Poly ni ẹ lọ máa wò mí lórí YouTube channel mi Wùmí Òkòrò TV 09024343377 alárinà ni mí o lágbára Ọlọ́run ní jẹ́ ká padà sóko ẹrú ẹlẹ́ẹ̀kejì o ẹ jẹ́ kọ́ àwọn ọmọ wa o ọmọ mi ń jọkan ó bá mi fẹ́ ná lónìí mọ́mì ó ti hó mo ní kí ló hó iná jò àbí iná hó iná hó ìkẹsẹ̀ náà hó iná jò rèmí dò tó bá jẹ́ omi ni omi hó ni omi hó rèmí are you hearing me ó ní bẹ́ẹ̀ ni màá yálà bí mo ti gbọ́ yálà bí tèmi gangan làwọn ọmọ mi gangan ń pè mí bẹ́ẹ̀ ni Dante àti wá tipẹ́tipẹ́ o pàṣẹ kò sẹ́ni tó lè yá wa o ànípàdé ayọ̀.